Àṣírí ti tú adúpẹ́ Ọlọ́run ti fi ojú àwọn aṣebi hàn àwọn tí wọ́n ń ṣolórí wa ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn tá a gbójú okùn lé wọn jẹ́ ní agbá o àwọn náà ń gbé wa tà àwọn ni wọ́n ń tà wá sọ́wọ́ báńdíìtì lára wọn ẹ wò ẹ gbọ́ orúkọ ẹ̀ nínú fídíò yìí ẹni gangan tó jẹ́ ipò tó dìmú ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ ó gbọ́ nínú fídíò yìí náà lẹ́ ó ti gbọ́ bí náà ò bá láwo kò ní gòkè odò aṣáwo náà pé báwo ló ṣe jẹ́ àwọn irinṣẹ́ ńláńlá tó wà lọ́wọ́ àwọn báńdíìtì tí ò sí lọ́wọ́ àwọn ẹlẹ́ṣọ́ ààbò báwo ló ṣe ń dọwọ́ wọn ẹ wò ó lágbára ó yà mí lẹ́nu ẹ wò ó tẹ́ bá wo fídíò yóò yà yín náà lẹ́nu ẹ já pàdé ní comment section nígbà tẹ́ bá wo fídíò yìí tán òun tẹ́yìn náà bá ẹ sọ ní comment section ẹ ṣé yóò dára fún wa ò ní dààmú ẹ bá mi share o ẹ jẹ́ kó lọ viral gan ó yá lókè lọ́hùn. àṣírí ti tú òun ni ọ̀rọ̀ àtàriwo tí àwọn èèyàn tó ń pa káàkiri nígboro báyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun la máa ń sọ̀rọ̀ wípé ìjínigbé tó wáyé ní Nàìjíríà tí ò bá lọ́wọ́ àwọn olóṣèlú kan nínú kò ń ṣe gbogbo wọn o tàbá ní ká sòtọ̀rọ̀ kò ń ṣe gbogbo wọn tí ò bá lọ́wọ́ àwọn olóṣèlú kan nínú ọkàn àwọn tó jẹ́ ajínigbé yìí ò ní balẹ̀ débi pé tán bá jíyàn gbé ìfọ̀kànbalẹ̀ ni wọ́n fi máa béèrè ransom kò dẹ̀ sí ẹnì kankan tó tó bẹ̀ láti mú wọn sí. àṣírí ti tú o ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa ẹ̀yin fáǹsì wa ṣe rí ìdí tí a ṣe máa ń tètè ń ta yín lólobó tá a ṣe máa ń tètè ń fẹ́ inform ní nípa nǹkan tá a bá gbọ́ òun náà ni pé kó lè wúlò fún gbogbo àwa èèyàn pàápàá jùlọ àwa tí a wà nílẹ̀ Yorùbá àṣírí kan ló tú tó dẹ̀ jáde tó dẹ̀ jẹ́ pé confam ni ẹ jọ̀ọ́ bí a ti máa ń ṣe lórí àwọn fídíò wa tó ti lọ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ jẹ́ ká tó ṣe lórí eléyìí náà ìyẹn ni pé kí ẹ máa bá wa share tó bá ti dọ́dọ̀ tí ẹ má jẹ́ kó gbóná ẹ̀yin náà tó share ìfẹ́ lómi ẹ share sí gbogbo àwọn groups tẹ́ bá belong sí ẹ share fáwọn èèyàn tẹ́ bá mọ̀ lórí WhatsApp contact. ọkùnrin kan bẹ tó jẹ́ pé former governor fún ìpínlẹ̀ Zamfara ni orúkọ ẹ̀ ń jẹ́ Matawale Bello òun ni ọkùnrin kan tí ó ń jẹ́ Musa Muhammed Kamara òun ló ti tú àṣírí ẹ̀ báyìí ṣé ẹ mọ̀ pé ti máa ń sọ tipẹ́ pé ìjínigbé tó ń ṣẹlẹ̀ tí àwọn olóṣèlú ò bá mọ̀ sí àwọn tó jẹ́ bandit ní máa rìn kan máa yan ọkàn wọn ò dẹ̀ ní balẹ̀ wọn ò dẹ̀ ní máa ṣiṣẹ́ pé ta ló fẹ́ mọ̀ àwọn sí. Musa Muhammed Kamara òun ló ti tú àṣírí Matawale Bello ṣe rí Matawale Bello òun ló jẹ́ former governor fún Zamfara ìpínlẹ̀ Zamfara Muhammed Musa Kamara òun jẹ́ bí olùbádámọ̀ràn pàtàkì fún ìyẹn special adviser. Now wọ́n ti wá ń fi ẹ̀sùn kan tó jẹ́ former governor Zamfara yẹn tó tún jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ minister wọ́n ti fi ẹ̀sùn kan wípé ó wà lára àwọn tó ń sponsor àwọn bandit tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí ọkùnrin dẹ̀ ń deny. Matawale Bello òun ló jẹ́ former governor Zamfara tó dẹ̀ tún jẹ́ minister báyìí. Musa Muhammed Kamara òun ló ti ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀rí nígbà tó wà ní governor. Kamara yẹn ló wá tú àṣírí pé gẹ́gẹ́ bí ìkan lára àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú former governor Zamfara yẹn ìyẹn Matawale Kamara ní pé lóòótọ́ òun ní nǹkan tí wọ́n ń sọ àti ẹ̀sùn tí wọ́n fi kàn án lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní lóòótọ́ ni pé tó jọ́gá àwọn tó jẹ́ former governor Zamfara ìyẹn Matawale Bello ó ní lóòótọ́ ni wípé ó jẹ́ kan lára àwọn tó sponsor àwọn bandit ó ní ó ń ra ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì fún wọn ó sì máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ owó ó máa ń gbé fún wọn ó sọ débi pé òun gangan tó ń jẹ́ Kamara ó lóun wà lára àwọn tó máa ń gbé owó fún pé káwọn lọ gbé fún àwọn bandit nínú igbó. Now ibi tí mò ń lọ bẹ̀ ni pé tí ò bá jẹ́ pé àṣírí tú báyìí ta ló fẹ́ mọ̀ pé former governor fún ìpínlẹ̀ Zamfara ìyẹn Matawale Bello tó tún jẹ́ minister ta ló fẹ́ mọ̀ pé ó jẹ́ kan lára àwọn tó jẹ́ sponsora fún àwọn tó jẹ́ ajínigbé tó dẹ̀ ń gbowó. Ǹjẹ́ wàá mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ irú wọn báyìí ni wọ́n wà nínú Nàìjíríà tí ẹnikẹ́ni ò dẹ̀ ní mọ̀ pé wọ́n ń lọ́wọ́ níbi ìjínigbé yẹn tẹ́nikẹ́ni ò dẹ̀ ní mọ̀ pé àwọn ni wọ́n sponsor àwọn bandit. Wọ́n sọ débi wípé láwọn ìgbà míì tí wọ́n bá ti arrest àwọn tó jẹ́ àwọn olórí bandit wọ́n ní former governor tó jẹ́ minister yìí ìyẹn Matawale Bello yìí wọ́n lòun ló máa rán àwọn èèyàn pé kán lọ gbà wọ́n sílẹ̀. ṣé ẹ rántí pé a máa ń sọ pé tí wọ́n bá mú àwọn ajínigbé kan àní mọ bí wọ́n ṣe máa jáde kúrò lágọ̀ọ́ ọlọ́pàá. àṣírí ló ti ń tú díẹ̀díẹ̀. ìdí tá a ṣe rìlíìsì fídíò yìí jáde ni wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí ẹ máa bá wa share ẹ̀. ṣíṣe àtẹ̀bá share ẹ̀ ó máa lè lọ sí ọ̀dọ̀ àwọn olóṣèlú tó jẹ́ pé àwọn ò sí nínú wọn
ẹ rí i pé mò ń sọ kinní kan fún yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọ́n mọ̀ nípa ìjínigbé tó ń wáyé ní Nàìjíríà, ṣùgbọ́n kò ń ṣe gbogbo wọn. Àwa máa rí nínú wọn tó jẹ́ pé inú tiwọn náà ò dùn, táwọn náà dẹ̀ máa rò pé àwọn ò ní fọwọ́ sí ìdí tá a ṣe ní kẹ́ bá wa share ẹ̀ nìyẹn. Ẹ bá wa share ẹ̀ kó lọ sọ́dọ̀ àwọn olóṣèlú tó jẹ́ pé lóòótọ́ wọ́n rẹ́dì láti tún lù ṣe. Àwọn náà lè má mọ àwọn tó jẹ́ pé wọ́n ṣe irúṣẹ́ yẹn, bọ̀ tẹ́ bá ti ń bá wa share irú àwọn fídíò báyìí fún wọn, wọ́n á lè máa fi ọkàn bá nǹkan tó ń lọ. Tí àwa bá ti rí, a máa sọ fún yín bí ó ṣe ń lọ, òun la tó mú wá fún yín yẹn o. Àṣírí tó tún nìyẹn o. Matawale Bello, former governor Zamfara tó tún jẹ́ minister báyìí, wọ́n ní ó wà lára àwọn tó ń sponsor bandit. Wọ́n lára ọ̀kadà rẹpẹtẹ fún wọn, ó máa ra àwọn mọ́tò ńláńlá fún wọn, ó dẹ̀ ń gbé owó fún wọn. Irú wọn pọ̀ bẹ́ẹ̀ o, but kò ń ṣe gbogbo olóṣèlú. Ẹ bá wa share ẹ̀ kó kọjá lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọn kì í wúrò wa yẹn, kán dẹ̀ máa bá wa gbé ìgbésẹ̀ lójú ẹsẹ̀ láti máa bá wa wò pé àwọn tó ń sponsor àwọn people yìí kán máa bá wa mú àwọn fúnra wọn, kán dẹ̀ máa ṣe ìdájọ́ tó bá yẹ, kán máa ṣe lé wọn lórí. Tó tọ́rọ̀ mi bá tó jáde, a tún máa fi tó yín létí. Ẹ ṣeun.